bàbá gbogbo àwọn olórin fújì lásìkò yìí tó jẹ́ gbajúgbajà olórin fújì yan Alhaji Kọ́láwọlé Ìlọ̀rí Àyìnlá ẹni tí ó gba yìí mọ̀ sí Kollington Ayinla tàbí Kébé ń Kwara tàbí bàbá Alátìká ó mà ti sọ̀rọ̀ lórí oyè Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn tí máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ olú ọmọ ìlú Èkó tó tún jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú èyí gbajúgbajà àgbà olórin fújì tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ gẹ́gẹ́ bí igbákejì Kollington lágboolé fújì lásìkò yìí inú Alhaji Wasiu Ayinde Masha Ọmọgbọ́láhàn Anífowóṣe ẹni tí ó gba ìmọ̀ sí K1 the Ultimate. Alhaji Kollington Ayinla ó ti sọ̀rọ̀ lórí ipò Awùjalẹ̀ tí bàbá náà ń lé tó sì jẹ́ pé Alhaji Kollington Ayinla jẹ́ kó di mọ̀ pé tinútinú òun ni òun fi ń sọ ọ̀rọ̀ tí òun sọ náà nítorí pé gbogbo ayé ti mọ̀ wípé bó ṣe bá ṣe rí ni òun máa ń sọ̀rọ̀ ní ti òun. Ẹ rántí pé láti inú oṣù keje ọdún tí a wà yìí ní Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà ní kábíyèsí ti wàjà lẹ́yìn tó ṣe ọjọ́ bíi 90 ọdún 90 years tó sì jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí wọn ò tí ì yan Awùjalẹ̀ tuntun ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ gbésẹ̀ báyìí láti yan Awùjalẹ̀ tuntun bó tilẹ̀ jẹ́ pé ìgbà tí ọ̀rọ̀ Awùjalẹ̀ náà tó di ariwo èyí tó kàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìgbà tí Wasiu Ayinde tí gbogbo ayé mọ̀ sí K1 the Ultimate tó fìfẹ́ hàn sí ipò Awùjalẹ̀ náà tó sì jẹ́ pé níṣe ni K1 the Ultimate kéde wípé ọmọ ìdílé Fúsẹ́ngbùwà tí ipò ọba Awùjalẹ̀ Ìjẹ̀bú tó kàn báyìí lòun ṣe tẹ́lẹ̀ ọmọ ìdílé ọba Fìdípọ̀tẹ̀ ní gbogbo ayé mọ̀ Alhaji Wasiu Ayinde sí ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ipò Awùjalẹ̀ tó ṣòfò wáyé tó tún dé níṣe ni K1 the Ultimate tán ní òun tan mọ́ ẹbí Fúsẹ́ngbùwà tí ipò ọba kan àti wípé òun bá ọba kan tó jẹ́ ọba Jábìàrà òun bá tán bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹbí Fúsẹ́ngbùwà àwọn ti darí páwọn mọ́ Alhaji Wasiu Ayinde nínú ẹbí àwọn ṣùgbọ́n tọ́rọ̀ ọ̀hún jà rìnrìn débi pé K1 the Ultimate ó gbé ìjọba ìpínlẹ̀ Ògùn ó gbé wọn lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ Awùjalẹ̀ náà. Ṣáà nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí Alhaji Kollington Ayinla nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú gbajúgbajà àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìyún Mọ́gàjí Kọ́lá Olóòtú ìgbà náà ní Kọ́lá Olóòtú ló máa béèrè lọ́wọ́ Kollington Ayinla pé kí ló fẹ́ sọ sí Awùjalẹ̀ tí K1 the Ultimate fẹ́ jẹ. Bàbá Alátìká gẹ́gẹ́ bá ṣe ń pe Kollington ó ní tinútinú ló fi wo òun pé kí K1 the Ultimate kí ipò náà já mọ́ lọ́wọ́ olóhùn sì ń ṣàdúrà fún tinútinú òun pé yóò rọ̀ mọ́ ẹlẹ́dẹ̀ yóò sì rọ̀ mọ́ ẹlẹ́dẹ̀ yẹ oníkan lọ rántí pé ó ti pẹ́ tí K1 the Ultimate ti kọrin tó ti pò ní bàbá ọba ó ní àsìkò tó ń fẹ́ di ojúlówó bàbá ọba rèé tó sì ní bí K1 the Ultimate tó bá fi di Awùjalẹ̀ àjẹ́ pé òun ti di bàbá ọba nìyẹn. Kódà àwọn tó béèrè lórí àwọn orin tí K1 the Ultimate tó ti kọ tí Alhaji Kollington tó sì sọ pé Ọlọ́run ó ti fi àlùbáríkà sí àwọn orin náà.